ọmọ Yorùbá nǹkan tá a kọ̀ wọ́n mọ̀ ti gbé wọlé ọ̀rọ̀ ṣẹ̀ríà kọ̀ tá a kọ̀ nílùú Ọ̀yọ́ nìkan bí oṣù mélòó kan sẹ́yìn gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ ti gbà wọlé sílẹ̀ wá dáa sóbójú mu ẹ máa bá wa kó sábẹ́ kọ́mẹ̀ntì wípé we don't want Sharia law in our state. We don't want Sharia law in Yorùbá land. A fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá a ní òfin tiwa. Ẹ má jẹ́ kí wọ́n gbé òfin Lárúbáwá, ẹ má jẹ́ kí wọ́n gbé wa ká wa mọ́lé, ẹ má jẹ́ kí wọ́n gbé lé wa lórí. Kì í ṣe Islam nìkan ni ọmọ Yorùbá ń ṣe nílẹ̀ Yorùbá o. Gbogbo wa mọ̀ pé ẹ̀sìn mẹ́ta òun là ń ṣe, mùsùlùmí, christian àti ìṣẹ̀ṣe. So wá dáa ká fárí apá kan ká dá apá kan sí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Gómìnà Ṣèyí Mákindé, gbogbo ọmọ Ọ̀yọ́ àti gbogbo ọmọ Yorùbá káàkiri àgbálá ayé ń pariwo wípé àfọwọ́sí Sharia panel tẹ́ accept nílùú Ọ̀yọ́. Ọmọ Yorùbá àfọwọ́sí o, àfọwọ́sí o. Ọmọ Yorùbá, ìròyìn tí mo mú wá yìí ìròyìn tó jẹ́ ní ìní o, reliable source ni mo mú wá fún yín o, kì í ṣe fake o. Kódà máa pè ohun Ṣèyí Mákindé ibi tó wọn kan ti sọ̀rọ̀ tó ti accept Sharia panel yẹn nílùú Ọ̀yọ́, máa pè ẹ̀ fún gbogbo wa, á fi ti ara wa gbọ́. Àwọn ọmọ Yorùbá, ṣé eléyìí bójú mu? Ṣé eléyìí ṣé ó bójú mu? Pẹ̀lú gbogbo ariwo tá à ń pa, pẹ̀lú gbogbo ariwo tá à ń pa wípé àwọn pípù yìí wọ́n fẹ́ fi Sharia law yìí ó fẹ́ fi gba ẹ̀rọ wọn wá ní. Kí ló kàn wá pẹ̀lú Sharia law? Kí ló kàn wá pẹ̀lú òfin Sharia nílẹ̀ Yorùbá? Òfin Sharia nílẹ̀ Yorùbá kò sí èlò kàn wá pẹ̀lú ẹ. Ìran wa yìí ṣèrànlá ó bá wà. Ìran wa kì í ṣèrànlá ó bá wà. Ìran Yorùbá ni wá. Kí ló wá dé? Táwa gba òfin Sharia inú ẹ̀sìn Islam táwa gbà láàyè lórí inú ilẹ̀ wa. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. À ń pariwo fún èèyàn wa. Ẹ jẹ́ ká pariwo síta fún gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá wípé a fẹ́ Sharia law, a fẹ́ Sharia court lórí ilẹ̀ wa. A fẹ́, a ní ìdí ẹ̀. Àwọn ọmọ Yorùbá, a ní way of life tiwa, a ní bá ti ṣe ìṣesí tiwa. A ní òfin tó ń gàdí wa nílẹ̀ Yorùbá. A fẹ́ òfin Lárúbáwá kankan nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká lajú wa sílẹ̀ tí kálùbọ̀ kó wọ́n o. Ẹ má jẹ́ kí wọ́n gbé wa, kí wọ́n gbé nǹkan gbẹ̀yìn wa o. Èyí tó ṣẹlẹ̀ yìí, èyí tó ṣẹlẹ̀ yìí, èyí tó ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká kọ̀ ọ́. Ẹ jẹ́ ká kọ̀ ọ́ tí àbáyé pariwo síta fún Ṣèyí Mákindé tó mọ̀ yìí pé ìwà tí wọ́n wù yìí ọmọ Yorùbá ò nífẹ̀ẹ́ sí, ọmọ Yorùbá ò fọwọ́ sí, àfẹ́. Tí àbáyé pariwo síta àìfàìmọ̀ táwọn state ìdòkú náà káwọn náà mọ̀ ṣe kẹ́sì Ṣèyí Mákindé ṣe o. Káwọn náà mọ̀ ṣe kẹ́sì Ṣèyí Mákindé ṣe o. Òun là fi ń pariwo síta fún gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká pariwo Ṣèyí Mákindé síta wípé a fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá. Kí ló dé? Sí dandan ni. Nígbà tí ẹ bá accept òfin Sharia nílẹ̀ Yorùbá ní ìsìn, bóun lẹ́yìn ní tàwọn kírísítẹ́nì sí? Bóun lẹ́yìn ní tàwọn náà sí? Sáwọn náà yìí ṣe pé àwọn náà fẹ́ òfin tàwọn náà. Sáwọn náà dín dìde ibi àwọn náà àwọn fẹ́ òfin tàwọn náà. Sáwọn àwọn oníṣẹ̀ṣe tá a ní ìlú gangan, sáwọn náà ní dídé pé àwọn náà fẹ́ òfin tàwọn náà. Ṣé ẹ fẹ́ kí ìjà ẹ̀sìn kó bẹ́ sílẹ̀ ilẹ̀ Yorùbá ni? Ìkan tá à ń kọ̀ ní o. Àwọn ò fẹ́ ìjà ẹ̀sìn o. Ọmọ Yorùbá, a fẹ́ ìjà ẹ̀sìn. Ìkan tí ń ṣe wá ó ju ìjà ẹ̀sìn lọ o. Ìkan tí ń ṣe wá lẹ̀ Yorùbá, ìkan tí fi bá wá fi ránlẹ̀ káàrọ̀ òjíire ó ju ìjà ẹ̀sìn lọ o. A fẹ́ ìjà ẹ̀sìn, òun là fi ń pariwo wípé a fẹ́
òfin ṣèríà àwọn ọmọ Yorùbá àfẹ́lẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin gọ́fúnà ti wá gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá nǹkan tá a bá fẹ́ ẹ má gbà fún wa o nǹkan tí gbogbo Yorùbá fọwọ́ sí ẹ má gbà fún wa o ẹ má gbàbọ̀dé fún wa o ẹ má gbàbọ̀dé fún wa o à ń pariwo àfẹ́ òfin ṣèríà nílẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ti ń pa owó síta o ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ti ń pa owó síta o gọ́fúnà Ṣèyí Mákindé wọ́n ti accept ṣèríà law nílùú Ọ̀yọ́ o wọ́n ti accept ṣèríà law nílùú Ọ̀yọ́ ṣé ọmọ Lárúbáwá ni wá ni sọmọ Lárúbáwá ni wá ni kì í sọmọ Lárúbáwá ọmọ kóòtù òjíire ni wá ọmọ Odùduwà ni wá kí ló wá dé táwọn àgbà òfin ìran kan láàyè lórí ilẹ̀ wa sọ yẹ kó rí bẹ́ẹ̀ sá sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ ká gbà wù kan báyìí láàyè lórí ilẹ̀ wa sọ yẹ káwọn tí wọ́n ń gọ́fà ilẹ̀ Yorùbá tó gba ní gọ́fúnà sọ yẹ kí wọ́n accept irú nǹkan báyìí lórí ilẹ̀ wa àgàgà gọ́fúnà Ṣèyí Mákindé kírísítẹ̀nì mọ̀ ní ẹ̀ mọ̀ ṣe ara wọn ẹ̀ mọ̀ ṣe mùsùlùmí kí ló wá dé táwọn ẹlẹ́sìn mùsùlùmí wà gbé nǹkan wá fúnwájú yín tẹ́wàá ètò accept ẹ̀ bẹ́ẹ̀ without our consent kí ló dé ṣé mọ̀ pé ó ní àwọn kan tí ń push wọn lábẹ́nú ni àwọn kan ní push wọn lábẹ́nú wọ́n fẹ́ sọ ogun lẹ́yìn bá ti ní ilé Islam ni lórí gbogbo ìṣẹ́ tó ń gbé yìí wọ́n fẹ́ sọ ogun ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá díẹ̀ Islam ni lórí gbogbo ìṣẹ́ tó ń gbé yìí tí ó bá rí bẹ́ẹ̀ ni kí ló dé sí dandan ni láti gba ṣèríà kọ nílẹ̀ Yorùbá ni sí dandan ni wọ́n fi mú òfin ilẹ̀ abọ́wá wọ́n fi mú wá fún wa ni dandan kọ́ náà dandan kọ́ ọmọ Yorùbá ni wá a ní way of life ti wá a ní way of life a ní ní ìsìn tí ìbàdàn wá accept ṣèríà kọ tí mo yọ ní ìsìn tó bá ti ọwọ́ láti kó Ramadan táwọn kan àwọn mùsùlùmí bá ń gbààwẹ̀ táwọn ọmọ Yorùbá tí wọ́n pé àwẹ̀ òjẹ́ ẹ̀dọ́ fáwọn tí wọ́n bá gbààwẹ̀ ṣé bọ́ọ̀ ní ojú ìwọ̀n ẹ̀fẹ́ káwọn àwọn tẹ́ accept ṣèríà law tó jẹ́ mùsùlùmí ojú ìwọ̀n ọ̀fẹ́ owó irú èèyàn bẹ́ẹ̀ tí bá jẹun nínú àwẹ̀ láti kó àwẹ̀ wọn àbí ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì ni ṣé ẹ̀rí àtàwọn security ṣágbà àbí kó gbókọ wọn tí wọ́n fẹ́ àwọn ọmọ náà ti dání nínú àwẹ̀ yìí náà ni nígbà tí wọ́n ń gbàwẹ̀ táwọn kan gbà ẹwọ kan tó mójú wọn bí ṣẹ́fẹ́kì wù kan bó ṣe ilẹ̀ Yorùbá ni ṣẹ́fẹ́kì wù kan bó ṣe ilẹ̀ Yorùbá ni tẹ́ẹ̀fì ń gba ṣèríà law ṣèríà kọ̀ láàyè nílẹ̀ nínú Ọ̀yọ́ state ó dáa ẹ̀yin gómìnà wáyé dẹ́yìn ṣe bẹ́ẹ̀ fún wa wáyé dẹ́yìn ṣe bẹ́ẹ̀ fún wa wáyé dẹ́yìn gbàbọ̀dé fún wa náà wáyé dẹ́yìn gbàbọ̀dé fún wa gbogbo nǹkan ò fara rọ́ ilẹ̀ Yorùbá eku òkè bí ojú ilẹ̀ Yorùbá ẹyẹ òkè bí ilẹ̀ Yorùbá àwọn ọmọ èèyàn dá agílà fi ń sọ fún ènìyàn kì í ṣe ṣèríà kọ̀ lókùwàkù ìgbà ayé gbádùn bí ìbú nǹkan tó ń de bí ó ti dẹrùn èyí èlé ẹ̀kẹ́ mọ́ sá gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá èyí tó ẹ̀kẹ́ mọ́ sá nìyẹn kì í ṣe ayé ṣèríà kọ̀ tù kí ló dé látìgbà tí ìyà ti ń jà àwọn èèyàn àwọn ọ̀ràn wa tí wọ́n ti jí wa gbé tí wọ́n kidnap wa gbogbo àwọn tí wọ́n gbé ṣèríà kọ̀ tù kárí mẹ́rin pé tẹ bá wọn àdé òṣè yìí ìjẹ́ ẹgbọ́n pé wọ́n pariwo wọ́n sọ̀rọ̀ kan nípa ogun ajínigbé ilẹ̀ Yorùbá ṣé wọ́n sọ ṣé àgbọ̀ ṣé wọ́n ṣe wọ́n wáàsí tí wọ́n ṣe wọ́n mọ̀ ṣe mọ́ wáàsí tí wọ́n ṣe kí ló dé ṣé mọ̀ pé àwọn ilé òní ìfẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ wá pa ilẹ̀ Yorùbá wọn ni wọ́n fẹ́ wá pa ilẹ̀ Yorùbá wọn ni wọ́n fẹ́ wá tàwà fún ìyẹn náà bá wá ní tó bá rí bẹ́ẹ̀ ni wọ́n yìí tí wọn kò nílẹ̀ Yorùbá ká má rí ẹnìkan nù wọn inú wọn àwọn tó pa wọn ní ṣèyíkì àbí àfa àbí kí lápẹ̀ wọn gan kí wọ́n sọ fún òkè kí wọ́n ṣe wáàsí nípa ìjínigbé ìpànìyàn táwọn Fúlàní wù ú nílẹ̀ Yorùbá ká má rí ẹnìkan tó kàn dé mu ìwà yẹn tó dé pé wàhálà ṣèyá lò náà wọ́n pariwo wàhálà ṣèyá court ariwo ṣèyá court náà wọ́n pariwo kí ló dé wọ́n wá gbọ́ wákàtí mọ́ ọ́fíìsì yìí nìsín ẹ̀yin náà wọ́n accept àbí
ẹgbà láàyè àbí ogun lè mọ̀ bẹ́ẹ̀ dálẹ̀ yìí ogun ẹ̀sìn lè bẹ́ẹ̀ dálẹ̀ nílẹ̀ Yorùbá o ìbá dákẹ́ onúpìwàdà o gómìnà Ṣèyí Mákindé ìbá dá kí ẹ onúpìwàdà ẹ bọ́ lè káwọn ẹlẹ́sìn ìsìláàmù kí wọ́n dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá o ẹ bọ́ lè kí wọ́n dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá o àwọn ọmọ Yorùbá we are peaceful ọmọlúwàbí ni wá àìṣe ní jàgídíjàgan ọmọ gbogbo ayé ló mọ̀ pé ọmọlúwàbí ni wá gbogbo ayé ló sì mọ̀ pé ẹ̀sìn òfàjà nílẹ̀ kóòtù òjíire mẹ́ta lọ́kan ni ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ òun ni àwọn babaláwa wá ń ṣe kó tó gbé ẹ̀sìn méjì wá káwa mọ́lé ó ti accept ẹ̀ kó ní kí n fẹ́ ṣe sí i àmọ́ àwọn ọmọ ọkọ tá a jọmọ Yorùbá táàbẹ̀ kí ilẹ̀ bàbá wọn bàjẹ́ táàbẹ̀ kí wọ́n gba bàbá lọ́wọ́ wa à ń fa àsìkò sọ fún bàbá wa Ṣèyí Mákindé gómìnà Ṣèyí Mákindé ẹ má accept ṣẹ̀ríà kóòtù ṣẹ̀ríà panel nílùú Ọ̀yọ́ àwọn ọmọ ọkọ Yorùbá àfọwọ́ sí àfẹ́ gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí nílé ẹ̀rọ bá wa kọ́ sábẹ́ kọ́mẹ̀tì wípé àfẹ́ ṣẹ̀ríà panel nílẹ̀ Yorùbá àfẹ́ ṣẹ̀ríà court nílùú Ọ̀yọ́ àfẹ́ ṣẹ̀ríà panel nílẹ̀ kóòtù òjíire ẹ máa bá wa kọ́ sábẹ́ kọ́mẹ̀tì gbogbo fàyà ọmọ Yorùbá ọmọ Yorùbá ìròyìn tá a mú wá fún yìí ìròyìn tí ń ṣẹlẹ̀ ní o eléyìí kì í ṣe àròsọ o eléyìí kì í ṣe àròsọ o ìròyìn reliable source la mú wá fún yìí o kódà tẹ màá tún play ohun gómìnà Ṣèyí Mákindé fún gbogbo wa á fètè àwa gbọ́ ọ̀rọ̀ tó wù kankan sọ nípa ṣẹ̀ríà panel yìí tẹ́lẹ̀ bàmọ́ yìí pé ọ̀rọ̀ tó jẹ́ níù òun la mú wá fún yìí o àwọn ọmọ Yorùbá eléyìí ò bójúmu o eléyìí ó kù díẹ̀ káàtó o àwa ń pariwo síta o à ń ké tantan síta fẹ́yìn èèyàn wa o à ń pariwo síta à ń ké tantan fẹ́yìn èèyàn wa o ẹ má jẹ́ ká gba nǹkan báyìí láàyè lórí ilẹ̀ wa o ẹ má jẹ́ ká gba nǹkan báyìí láàyè lórí ilẹ̀ wa o àwọn bíbí ọgbọ́n àti gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń lé o wọ́n fẹ́ sọ wá bí wọ́n fẹ́ sọ ìran Yorùbá di bí ìran Haúsá ti dà ní nọ́ọ̀tì ni o kìrìbó nífẹ̀ẹ́ wa tó bẹ́ẹ̀ o kìrìbó nífẹ̀ẹ́ wa tó bẹ́ẹ̀ o ẹ̀yọ́ mọ̀ ìyá wa tẹ̀wá náà ìsìláàmù ààrẹ ó tẹ́mọ́tẹ́ ìsìláàmù o àmọ́ ṣẹ̀ríà panel tó fẹ́ gbé wá kárí mọ́lẹ̀ yìí ó kù díẹ̀ káàtó kò bójúmu tó wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ilẹ̀ Yorùbá ni o gbogbo ara mọ̀ pé nínú ìdílé kan tó bá ṣe kírísítẹ́nì kò sí ẹnìkan tí ó mọ̀ ọ́ sí bó bá ṣe mùsùlùmù kò sí ẹnìkan tí ó mọ̀ ọ́ sí ó dà bó bá ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe gan kò sí ẹnìkan tí ó mọ̀ ọ́ sí àmọ́ tí arábìnrin gba òfin ṣẹ̀ríà láàyè tẹ̀ mọ̀ yí pé gbogbo òfin tó wà ní kòwá nípa wáta onímọ̀ lórí alórí o tó wáyé kó rí bẹ́ẹ̀ sọmọ lábọ́wá ni wá ni sọmọ lábọ́wá ni wá ni lẹ́gbẹ̀ẹ́ òfin ṣe òfin lábọ́wá oníwàmọ̀ lò láwọn ọmọ káàròjì lórí kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o òun là fi ń pariwo síta fẹ̀yìn èèyàn wa ẹ má jẹ́ ká gba kínní láàyè ẹ má jẹ́ ká gba kínní láàyè ẹ ṣe gbogbo pátá ká bọ́ síta ká bẹ̀rẹ̀ sí ṣe rálì ká bẹ̀rẹ̀ sí ṣe ìwọ́de ká bẹ̀rẹ̀ sí ń pariwo ìwọ tó bá ní tó wáyé pé orí social media ló ti lè pariwo bọ́ sórí social media kó kọ̀ndẹ́ẹ̀mù ìwà burúkú tí wọ́n fẹ́ wùlé alórí yìí ìwà burúkú ni o ìwà burúkú ni o ìwà tí ò bójú ni ó fẹ́ wù o mẹ́ta lọ́kàn ni wá o tí wọ́n bá gba ṣẹ̀ríà lọ ṣẹ̀ríà kọ̀ láàyè táwọn kí lè bá dìde pé àwọn náà ní ìtàwọn náà nígbà àwọn náà fẹ́ dá kóòtù àwọn náà sílẹ̀ fẹ́ mọ̀ gáàdì ẹ̀sìn àwọn àbí àwọn ìṣẹ̀ṣe tá a jẹ́ ìṣẹ̀ àbáláyé àwọn náà bá dìde pé àwọn náà fẹ́ dá kóòtù àwọn náà lẹ̀ fẹ́ mọ̀ gáàdì òfin tàwọn náà ṣé ẹ̀yin pé ìjà ẹ̀sìn ti ọbẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá nìyẹn ṣé ẹ̀sìn pé ìjà ẹ̀sìn ti bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá nìyẹn tó wáyé ká gbà nǹkan báyìí láàyè ẹ̀yin wa tó wáyé ká gbà nǹkan báyìí láàyè tí ìyàbá wáyé ká gbà láàyè ìbá dá ká bẹ̀rẹ̀ sí pariwo síta ká bẹ̀rẹ̀ sí ké tantan fáwọn èèyàn wa òfin ṣẹ̀ríà òbí tó fún jáì ni o ṣẹta gbogbo ara rí nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn nílẹ̀ Haúsá
tí ó ti ń gé wọn lẹ́sẹ̀ tí wọ́n fọ́ wọn lójú tálùmọ́gìrì pọ̀ níbẹ̀ nǹkan tó fẹ́ kí ìran Yorùbá ó dà nìyẹn o tábàgbà ṣẹ̀yà kọ̀ọ̀tì láàyè o nǹkan tó fẹ́ kí ìran Yorùbá nǹkan tó fẹ́ ká dà nìyẹn o ó fẹ́ káwọn ọmọ wa náà kó di abuké kó di ẹlẹ́sẹ̀ kan alábà kan ìwà tí nǹkan tó wà ní òfìsè yà nìyẹn o tí ẹ bá rò pé ẹ̀fẹ̀ kí nǹkan bọ̀ ṣẹlẹ̀ sí wàlẹ̀ Yorùbá ìbá dáa gbogbo ká dìde ìbá dáa kí gbogbo ká dìde ká dìfẹ́ǹdì ilẹ̀ wa lórí ṣẹ̀yà kọ̀ọ̀tù wọn gbé wá fún wa yìí ìbá dáa ká dìde ẹ má jẹ́ ká dó tẹ́tẹ́rẹ́ ẹ má jẹ́ ká dó tẹ́tẹ́rẹ́ àwọn gọ́fúnà ti wá àwọn gọ́fúnà tí wọ́n jẹ́ gọ́fúnà léwa lórílẹ̀ Yorùbá ìwà àbú tí wọ́n wù yìí ó fi hàn àgbàǹgbà wípé wọn ò fẹ́ràn ọmọ Yorùbá tó bá fẹ́ ọmọ Yorùbá ni kò yẹ kí wọ́n gba àwọn gúrùpù kan láàyè láti dá kóòtù lẹ̀ nílùú Ọ̀yọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kù díẹ̀ káàtó kí ló dé pẹ̀lú nǹkan táwọn Fúlàní ṣe fún wa wọ́n ń jí wa gbé wọ́n ń pa wá tó má jí wa gbé tán wọ́n béèrè owó lọ́wọ́ wa tábà ètè fọ́ lówó wọ́n dẹ̀mí wa légbodò gbogbo yẹn wà nílẹ̀ táàtì ńná táàtì ìṣòwòsàn sí táàtì ìrọ̀nà àbáyọ sí tó wá dáká tó wá gba òun kan báyìí láàyè ètò tó kó tó burú jáì ìwà táwọn Fúlàní ń wù fún wa lọ tó dáká tó gbà láàyè lórílẹ̀ Yorùbá ẹ̀yin yẹn wá gbogbo ẹ̀wọ̀n kò jò jèrè ẹ̀yin bàbá wa tẹ̀yin màmá wa tẹ bá rò pé ẹ nífẹ̀ẹ́ sí ṣẹ̀ríà court nílẹ̀ Yorùbá àti nílùú Ọ̀yọ́ ẹ jẹ́ ká rí kọ́mẹ̀tì lábẹ́ fọ́nrán yìí ẹ jẹ́ ká rí kọ́mẹ̀tì lábẹ́ fídíò tí mò ń ṣe yìí kẹ́ẹ̀dẹ̀ mọ́gbà láti bá wa pín kọ́ lọ dáadáa kọ́ lọ kàwé yẹn wọn lára nǹkan tá a tún mú wá etí gbọ́ wọn ìwà burúkú tí gọ́fúnà Ṣèyí Mákindé wù nílùú Ọ̀yọ́ káwọn èèyàn bá fetí gbọ́ eléyìí burú gan ni o eléyìí burú gan ó sì kù tí ẹ̀ káàtó kò yẹ kó jẹ́ pé gọ́fúnà ní ọ̀rẹ́dọ̀ sí ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá kò yẹ kó jẹ́ gọ́fúnà nọ̀nọ̀nọ̀nà gọ́fúnà tó jẹ́ pé òtò wá sí ẹlẹ́sìn Islam o ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni kí ló dé kí ni ọba àṣẹlẹ̀ kí ni ọba dé kò yẹ kẹ́ gbà nǹkan báyìí láàyè gọ́fúnà Ṣèyí Mákindé kò yẹ kẹ́ gbà láàyè ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ wọn fún wa kó mọ̀ jẹ́ pé mọ̀kàn sọ̀rọ̀ lásán gbogbo yẹn wá ẹ máa bá wa ká lọ ẹ má gbàgbé o láti bá wa pín fọ́nrán yìí o ẹ bá wa pín fọ́nrán ẹ̀kọ́ lọ dáadáa ẹ dẹ̀ bá wa kọ́mẹ̀tì abẹ́ kárí kọ́mẹ̀tì yín tó bá gbọ́dọ̀ tọ́ ó wù yín kí bí nǹkan tí Ṣèyí Mákindé ṣe ẹ jẹ́ kárí lábẹ́ kọ́mẹ̀tì yín ṣe ti gbọ́ ẹ jẹ́ kárí lábẹ́ kọ́mẹ̀tì yín ẹ dẹ̀ bá wa subscribe torí YouTube wa Ibiyemi TV èmi ọmọ yín náà ni o èmi olólùfẹ́ yín èmi àbúrò yín ló mú ìròyìn yìí wá ṣé ti gbọ́ yín ṣé ti gbọ́ ló mú ìròyìn wá dé ti gbọ́ yín o gbogbo ẹni tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ pín kọ́ lọ kàwọn tí ò ti gbọ́ lára kọ́ ìwé nìkan lẹ́ gbọ́ èyí tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ ìwà tí Ṣèyí Mákindé wù nílùú Ọ̀yọ́ nípasẹ̀ pé ó buwọ́ lu ṣẹ̀ríà kóòtù òun la mú wá etí ìgbọ́ yín o gbogbo ìyẹn wa ẹ máa bá wa ká lọ ṣe ti gbọ́ ẹ ṣé gan ni. To Ibadan 2 a.m. this morning. And ìgbà tí mo wo he came back from Ghana to Ibadan 2 a.m. this morning. And ìgbà tí mo wo Punch, I think it was Punch or not. They said governor lọ sí court láti lọ ṣe interpretation the Sharia panel tí wọ́n ṣe ní Ọ̀yọ́. And first anything they don rí nínú paper yẹn that came from my chief press secretary CPS. Yes, I've said something to drop
But that is not my position. ẹgbọ́n o òun sọ̀rọ̀ tó jọ́ òun sọ̀rọ̀ tó My jọ́ position ẹni pé tí wọ́n bẹ̀rẹ̀ àwọn adájọ́ wà ní anything tó bá wà nínú constitution wa. tí ìjọba ti wà ní corruption tó yẹ kí àwọn ọmọ Yorùbá gbà nǹkan máa láàyè lórí ilẹ̀ wa tó yẹ ká gbà láàyè gbogbo ara mọ̀ pé nǹkan tó wà ní corruption yìí nípasẹ̀ real law tó wà ní corruption kò bá àwọn ọmọ Yorùbá wí o kò bá àwọn ọmọ Yorùbá wí nọ́ọ̀tì àwọn nọ́ọ̀tì ní ń bá wí àwọn ni wọ́n ṣe òfin yẹn fún wọn ò sí fún àwọn ọmọ Yorùbá tó wá yẹ kí gómìnà gbogbo ìgbésẹ̀ yẹn tó yẹ gómìnà ilẹ̀ Yorùbá kankan kó yẹ gbogbo ìgbésẹ̀ yẹn ẹ mọ̀ bá a gbọ́ lọ ẹ ká ló mọ̀ gbọ́ lọ. We will support. Support. However, my own interpretation because it is everywhere. I made a statement that I think Muslim Noah bẹ́ẹ̀ ni wọ́n wá sí ọ́fíìsì. I made a statement we should encourage discourse no matter how little. The interpretation lọ́dọ̀ ti tèmi onígbé even in our families ó ṣe gbogbo ọ̀gbẹ́ ni à ń gbé lọ sí court nínú family wa àwọn èèyàn lè ní disagreement the elders in the family dey call them wọ́n bá wọn dá sí lọ́lọ́ máa fún wọn yanjú ẹ̀. So this particular Sharia panel my interpretation is ẹni tó bá fẹ́ patronize ẹ̀ bóyá wọ́n jẹ́ mùsùlùmí ọmọ mùsùlùmí tí wọ́n pè pé alternative dispute resolution mechanism you will help the government. You will ensure pé iye cases tó lọ sí ọ̀dọ̀ àwọn adájọ́ so we will encourage. Authority dispute resolution mechanism. Lórí ìpè tí mo lè sọ ní pé if it's something to be enforced then àwọn tó lè enforce anything ní the court recognized by the constitution. Ṣé ẹ gbọ́ owó yẹn wá? Mo lè gbọ́ ẹgbọ́ àbí abẹ́ ẹgbọ́ àbí kí n tún play. Ṣé ẹ gbọ́ dáadáa? Àbí kí n tún play ṣe tún gbọ́ dáadáa? Ṣèyí Mákindé mo ti accept Sharia panel nílùú Ọ̀yọ́ o. Wọ́n ti gbá wọlé o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àti ń pariwo láti jọ́ yìí pé a fẹ́ nǹkan báyìí. Ṣèyí Mákindé kí ló dé tẹ̀ sí bẹ́ẹ̀ fún ìran Yorùbá? Kí ló tẹ̀ sí bẹ́ẹ̀ fún ìran Yorùbá? Àwọn pípù yìí ọgbọ́n tó fi wá gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń dà. Kò sí nǹkan tó jẹ́ Sharia panel nígbà tẹ́yìn accept ẹ̀ nílùú Ọ̀yọ́ ní ìsìn táwọn tó wà lọ́sọ̀rọ̀ náà bá accept ẹ̀ ńkọ́ táwọn tó wà lẹ́kọ̀ọ́ bá accept ẹ̀ ńkọ́ àwọn Ògùn state báwọn náà bá accept ẹ̀ ńkọ́ àwọn Ondo state wọ́n bá accept ẹ̀ ńkọ́ àwọn Èkìtì state táwọn náà bá accept ẹ̀ ńkọ́ Kogi Kwara ṣe é rí pé nǹkan tá à ń kọ́ ṣẹ́gbó ti wọlé ayò tá à ń pa ṣẹ́rí pé wọ́n mọ̀ jẹ́ kí omi tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu ó lè jẹ́ kí omi tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu ẹ̀yin yẹn wa ẹ̀yin bàbá wa sẹ́yìn kan tí Ṣèyí Mákindé ṣe yìí sọ gbójú mu sọ dáa ẹ jẹ́ ká gbọ́ ògbè lábẹ́ kọ́mẹ̀ntì yín ṣe ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ ó kí ògbè ẹ̀yẹ wa tẹ̀ ń wò wá nílé ojú tẹ̀ fún wò wá ojú náà ní fọ́ o bẹ́ẹ̀ ní tẹ̀ fi ń gbọ́ wa etí náà ní di o ọwọ́ tẹ̀yẹ̀ bá wa pín ètò yìí tẹ̀yẹ̀ bá wa subscribe tó YouTube wa ẹni fọwọ́ náà gbọ́mọ sí o ẹ̀yin yẹn wa ẹ ti mọ́ gbàgbé
gbogbo ẹni tí ẹ bá fẹ́ polówó ọjà tó wù yín tí bá ń polówó ọjà màá drop nọ́mbà mi ẹ pè mí ẹ tí bá ẹ patronize mi tí bá ń polówó ọjà èyíkéyìí tí ẹ bá fẹ́ polówó mo wà available nọ́mbà mi tẹ́ pè mí sí +229 01 61 89 8005 +229 01 61 89 8005 dábẹ́ polówó ọjà ẹni nǹkan dábẹ́ polówó mo available ẹ patronize mi ṣẹ́ni gbọ́ màá dá yín lò nọ́mbà mi nìyẹn ẹ ṣé gan ni ètò náà ti báyìí lọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orílẹ̀-èdè Yorùbá dandan ni.